ó yá agogo tún máa wá fọhùn lókè lálá ọmọ tó yọ̀ sí Àbíkẹ́ Blessing Tèmítọ́pẹ́ Oyètáyọ̀ ló ń ṣọjọ́ bí tó dáná pẹ́ dáná ẹwà sí gbàgede àrà sán atẹ́gùn fẹ́ ẹni orí kó yọ nìkan ló lè fi ìfàlàfin ọ̀run ọba Tọ́pẹ́yẹ ìfẹ́ wàrà ṣàníyàn ọmọ wọn nífẹ̀ Ọọ̀ni ńlẹ̀ ọmọ wọn nífẹ̀ wàrà tí kì í bàràjà kó dalẹ̀ kámi kó bá mi wíjọ ní yamakin lára ìfẹ́ wàrà mogun ọmọ àdánrà ọmọ afàkàrà kan jẹgbẹ̀rin ẹ̀kọ́ iye ẹ̀kọ́ tán àkàrà kù sílẹ̀ ilé ọlọ́lá nílé tí wọ́n ti bí ẹ lọ́mọ òní tètè kù sẹ́ mo ti rójú ọ̀la lórí rẹ aráyé òní jalè kí wọ́n sọ pé wọ́n ní òní ṣàwúrẹ́ lẹ́yìn gbèsè wọn ò ní fẹ́ gbà fún ẹ lóúnjẹ bó o bá wá ń gbọ́ mi lóhùn yìí Ọláyímiká Slim Case ló ní kí n kí ẹ bá a bá múlé gbélé tá a mọ́ dẹ̀dẹ̀ gbéra wọn bá ò bá fẹ́ ni níbẹ̀ a kì í tabẹ́rẹ́ èèyàn tó fẹ́ ẹ dọ́kàn ló ránṣẹ́ kíkí Ọláyímiká Slim Case ẹnjìnìà Olúwàgbémiga Ọláyímiká ló ní kí n kí ẹ olóò ti ṣọdún èyí wà tún ṣe míì nínú ọlá nínú ire gbogbo agbélégbọlá lèmi jẹ́ agbọ́dẹ̀dẹ̀gba ìyá kiri kọ́gbọ́n ọmọ èmi lágogo àṣànú ayé agogo ìgbàlànú ìjọ Ọláyọrí Àlàó tí bàbá rẹ̀ ń jọ́lá lẹ́kan agogo àṣà ńlọ kọrin ewì fèèyàn àtàtà.